rẹ́kì tí ń ṣọjọ́ bí Ògúndùlúyì Òjó Ẹkúndayọ̀ Ṣàkújò lórúkọ ẹ̀ ń jẹ́ olówó orí Mọ́ráyọ̀ Olúwatósìn ilẹ̀ bàbá píìsì bàbá pírẹ́sì bàbá promise wàá ṣọpẹ́ láyé o ti wá ṣe tọdún ọdún yìí o wàá ṣọpẹ́ lókè èèpẹ̀ Ṣàkújò ọmọ ọlọ́jọ́ bídà wàá mújú ọpẹ́ nítorí àti kékeré lẹ́sìn ti ju màálù lọ o ti jà wọ́n ọ̀tá ẹ lọ ó yá máa jó jàgínní yòdò Ṣàkújò Mọ́ráyọ̀ olólùfẹ́ rẹ aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ inú tami ló lobó alámọ̀wó ó ní kí n bó ń dání ewì tó dùn olólùfẹ́ òun ni olọ́kọ bíi bàbá Ṣàkújò olówó orí Mọ́ráyọ̀ ríríṣẹ́ rẹ ò ní dúró ọmọ aráyé ò ní kọjá ìmọ̀ ṣe sí ọ ò ní kó sí páńpẹ́ ayé o ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ẹni eré lòjó kìí jà kìí bínú ó níṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó fẹ́ yàwó gidi ó tún bímọ alálùbáríkà ilẹ̀ Òjó Olúkúlóyè ìgbéniṣẹ́ ẹ̀yẹ Òjó alákatakítí Òjó abádìẹ sàbà lórí ẹyin Òjó òsínlé ọmọ adìẹ dàgbà bójò bá ń bẹ́lé á ti pààyẹ́ ẹ̀jẹ̀ Òjó jà lọ́jà ó délé kọyán ará ilé ò mọ̀ kójó ti jà lọ́jà ará ọjà ò mọ̀ kójó ti délé kọyán níbi táládìẹ ti ń sunkún tí ń gébò sí Òjó ń lọta Òjó ń sebẹ̀ ẹni perí òjò ló perí òjò ẹni perí òjò ló perí òjò Òjó ti ń wẹ̀ lódò tí gbogbo ọmọge yọwọ́ ọṣẹ wọ́n ní tèmi ni ó mú tèmi ni ọgbà ẹni Òjó bá gbá tiẹ̀ ló ṣoríire nítorí láìpẹ́ láìjìnà láwádìí ọ̀yẹyẹ kúlú ọmọ ń bọ̀ lọ́ọ̀dẹ̀ Òjó ọmọ wá mi rí ọlá wá mi rí Òjó Olúkúlóyè mò ń ké sí lọ́wọ́ o èmi mọ̀lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ jẹ́ ń sáré fòfẹ̀rẹ̀ kí n sáré dé lùdànrè ọ̀hún Òjó Olúkúlóyè mọ́ tó jàgínní yòdò ìdánrè mọ́jọ́ ọba ọmọ àfàdánṣẹ́bọ ọmọ amúgbàbúwó ọmọ aládánfò lórí òkè ìdánrè ọmọ oníbú owó àgbọ̀ngbẹ ọmọ olókè àmúkù lọ́jọ́ ọdún ọmọ eléwùtà dùkùkù lórí òkè òkúta ọmọ olókè tó kanlẹ̀ tó dàbí ìṣàwòrò dẹ ìdánrè ọmọ lágbàǹgbà tó sowó lọ́nà àbàdà ọmọ olómi tí ń tán térété lórí òkúta ó ní bí wọn bá dáhùn lóhùn òun á dá wọn lóhùn ọmọ àpàdán jẹ ọmọ àpàdán fò làlà ọmọ àti gòkè ìdànrè bí ẹkú àti sọ̀kalẹ̀ rẹ̀ bí ẹ̀rín ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ mẹ́rin àkúnlẹ̀ bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin tó kù ó ló tán fi ṣe ń lè bàbá tó bí ọlọ́mọ ilẹ̀ ọmọ ọlọ́jọ́ bí gbọ́ bí mo ṣe ń délé àwọn bàbá tó bí ọlọ́mọ ìdànrè ìlú tó kéé yíká ìlú tó fòkè bora bí aṣọ Òjó wò ó ẹni bá gbèrò òbí sí ọ kó ṣe tọdún ọdún ní pò ní iṣẹ́ mi lókè èèpẹ̀ máa ń sọ fún wọn pé iná sáré títí tí iná fojú komi iná kúkú òrírì rìnrìn ó fojú kòrùn ó ṣẹlẹ́yà nígbẹ̀yìn ìgbérìn títí ó fẹnu kan yọ̀ ó dòkú ẹni bá ní ọmọ ṣe tẹ̀mí ló ní ṣe lójú ẹ̀ ọdọọdún ni lásọgbọ́n ọdọọdún ni yeye sọgbọ̀n ọdọọdún làbí yáyá sàádọ́ta bàbá píìsì bàbá praise bàbá promise ó ti ṣe tọdún ọdún yìí ó wà tún sòmí sí lágbára ọba mi òkè Ògúndùlúyì Òjó Ẹkúndayọ̀ olówó orí Mọ́ráyọ̀ tí mo ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó níṣẹ́ gidi lọ́wọ́ tó o bá dọ́fíìsì rẹ̀ wàá mọ̀ pé nǹkan pinmirin wọ́n ń kọ́ni ní kọ̀ǹpútà nílé iṣẹ́ wọn wọ́n ń ṣe kọ̀ǹpútà training fún yàn bọ́ fẹ́ kọ́ṣẹ́ wọ́n tún bá ní rẹ́gísítà company Sunday CAC araṣẹ́ wọn ni ọ́fíìsì wọn bẹ ní nọ́mbà 101 Olúkáyọ̀dé roundabout Kẹ́míyẹmí building hospital road nígboro Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ni mò ń wí o ìwọ fẹ́ kọ́ kọ̀ǹpútà ní àbò nílé iṣẹ́ aládàáni tó fẹ́ rẹ́gísítà Sunday CAC nọ́mbà tó lọ tààràtà sí iléeṣẹ́ Òjó rèé 08034832295 Mọ́ráyọ̀ aya Ṣàkújò mo jíṣẹ́ tó rán mi sólólùfẹ́ rẹ àmọ̀wó mo ṣẹ́gi ẹ̀kú síkùn wọ́n bá bí léèrè wípé ta ní kọrin ewì fọmọ ọlọ́jọ́ òbí gan ẹ sọ fún wọn pàmò òní ìwọ ni mí olódù ọba ọmọ atẹ́nigbọrẹ